Ọládé, orí bó ti yà ọ́ lẹ́nu, ó yé mi náà lẹ́nu. In fact, mo rí nírí wípé lóòótọ́ làdúrà ń gbà. Because àdúrà máa ń yí nǹkan padà, nǹkan tí mò ń sọ fún ẹni yẹn. Ó surprise mi o, honestly. Surprise mi gan ni. Wípé Fọlárìn máa gbé wa jáde. Fọlárìn ó máa lọ oúnjẹ fún wa. Kò sí ní tàdúrà ò lè yí padà. Ṣó ti yẹ nǹkan tí mo rò nìyẹn. Àmọ́ àti pẹ́ńtà ó ti yẹ kó jáde wá bá wa. Lọ́ládé má yà Doubting Thomas. Òun ló sọ pé òun máa gbé wa jáde, kò tún lè sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ mọ́, kò lè sọ pàdé ògùn mọ́. Ó ṣeé ṣe kó jẹ́ kó ní nǹkan kan tó ń dá dúró sínú ilé nìyẹn. Jẹ́ ká ṣe sùúrù, ó máa tó jáde, ó máa gbé wa lọ, kò lè tí ì yẹ fún wa mọ́. Kọ́nìyàn bá ti wà tó bá ti gba kodoro gbangba rùn má gbà ṣá ní gbangba má la ṣàánú kọ̀rọ̀ oníyan laborita. Sọ ẹnu má gbẹ ẹ má nídìí owó. Ẹnu gbẹ mo nídìí owó ẹ dákun ẹ sàánú ayé. Ó dẹ̀ lọ kẹnu ẹbọ pù tàbí kó lọ sókun kó máa lọ mú mi bẹ̀. Ó fẹ́ balẹ̀ jẹ́, ó fẹ́ gbé bọ́dì, èmi náà lè gbé bọ́dì o. Olórí burúkú ò ló ń pariwo ẹnu gbẹ mo nídìí owó tí mò ń gbọ́. Ẹgbẹ́ ìbínú sáńtó sọ̀fọ̀ mo rí sọ̀fọ̀ mi rí balance owó oṣù mi yẹn sọ̀fọ̀ ẹnu gbẹ mo nídìí owó ẹ dákun ẹ ṣàánú ayé mo nìyàn lágbo. Ẹnu ẹ dẹ̀ máa gbẹ kú ni. Ó máa gbẹ kú ni. Tẹ́nu ẹ bá gbẹ ó lè lọ sí zoo àfi kó lọ rí òkun kó bẹ́ sínú ẹ̀. Mi ìrọ̀wọ́ mi máa fi gba common entrance ìgbà ìmẹ́gbìn. Kó ṣì kúrò wájú mi jọ. Ṣé ó yá? Ṣé ká wọlé? Martini ìwọ lọ jókòó síwájú. Ẹ̀yin méjèèjì kẹlápùrà yín sẹ́gbẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ fara kan mi. Ẹ̀ẹ́dẹ̀ wọlé. Ayé akámọ́ra, ayé akámọ́ra, ayé tótó, ayé tótó, ayé tí ń rọmọ níṣẹ́ dé torutoru, ngàlámàsílẹ̀ ayé tí ń rọmọ níṣẹ́ dé torutoru, wọn fi kéré-gbé rán ní níṣẹ́ àárẹ̀, má bọ́ múra ìmùsàfàyè yá, kìlì máa sí kíkíkí máa. Ayé tótó Mariaki na ayé tótó ayé akamora ayé mura musafa ayé ní kólé kó ajá wọn tún kó olókókó wa mú lálá ó finú wé nílé ayé tàwa yìí kò má sẹ́ni ta ó finú tọmọ o torí pé ọ̀dàlẹ̀ ni wọ́n. Ẹ jọ̀ọ́ mà àti kúrò lórí títí expressi àti bọ́ sí títí eléruku náà ẹ dá sọ nílé náà kan ẹ ń lọ sí shopping ẹ fẹ́ lá jẹun E3 ẹ má sí E3 nànà dédé bẹ́ẹ̀ kẹ́. Ṣó wà ókè nígbà tá a fẹ́ kúrò nílé ṣé mo sọ fún ẹ pé ibì kan báyìí là ń lọ ọdẹ. Mi ò máa lọ straight ọmọ mi ní o máa lọ straight. Ẹ má bínú. Ẹjọ́ ẹ pọ̀ lọ straight. Madam àbí kí n yà ní E3. Ṣó wà ókè mo ní kó máa lọ straight. Ẹ má bínú. Tó bá débi bẹ̀ yẹn ibi táwọn wo lọkọ ẹ. Ẹ kó ṣì kúrò ẹ kọ́ fẹ́ bọ́lẹ̀. Bọ́lẹ̀. Ẹ bọ́lẹ̀. Ó yá. Martini ti wọ́n.
Madam, parent wọn má jẹ́ kẹ́ ẹ jókòó sílẹ̀ ńlẹ̀. ẹ jókòó. ẹlẹ́ẹ̀laṣọ mọ́ àbí ipe kì í ṣe shopping fún yín ibi tá a ti fẹ́ ṣe shopping náà la wà yìí. Martini bó aṣọ dáàdì. ó yẹ gbé bọ́dì ẹ káwọ́ sókè. Aládùúgbò madam ó yá easy kan túrò yẹn wálẹ̀ ni ẹ bọ́. bàbá ẹgbẹ́ mi dákẹ́. yáyà rẹ̀ sí o ó yáyà sí o. ẹlẹ́kẹ̀jì ẹlẹ́bi ń pa yín àbí ebi gbọ́dọ̀ pa yín. ẹ máa jẹun. Martini lọ jẹ́wé wá fún mi bẹ́ẹ̀. ebi ò pa wá. ebi ò pa wá. ẹ gbà kẹjẹ báyìí. ẹ gbà. mo ti èmi máa jẹ fúnra mi máa jẹ. ẹ gbà kẹjẹ. mo ní ẹ jẹ. Mádàmù ẹ má má ṣe àyè àwọn òbí wọn they are your parents àrí Ọlọ́run aládùúgbò ẹ máa gbà social media mi lè wò àrẹ má jẹyà àrẹ. èmi ní pé ká jẹ ewé àbí ó yá Martini jẹ́ àlọ́ Ìjẹ̀bú wọn ní mọ́tò jẹ́ máa lọ. mi lọ bí kíbi kó sí èmi má fi kúrò náà mi lọ bí kíbi mi fẹ́ jápá ẹ̀jẹ̀ kí gbé bọ́dì mi ẹ̀jẹ̀ kí gbé bọ́dì mi. àlàyé ṣé ò rẹ̀. ó lọ bí kankan àbí bẹ́ẹ̀ gbé kọ́kọ́rọ́ mi. ẹ̀jẹ̀ ká máa lọ ẹ̀jẹ̀ kí fúlàgbé owó oṣù mi lé ẹ̀jẹ̀ ká máa lọ. olórí ìbú ni ẹ. Òkèlè kí ẹ̀dá bá wà kó sọ́fọ̀ òun á tọrọ ọmọ lọ́wọ́ Ọlọ́run àbínọwọ́ ọya àbínọwọ́ babaláwo àbínọwọ́ oníṣàngó àbínọwọ́ àwọn òrìjẹ́ sọ́fọ̀ omi wọn bù kọ́ mi sọ́fọ̀ ọya ọmọ rẹ o wọ́n yẹ kó máa tọrọ ọmọ lágbàríkà. wá ṣàlàyé ní tó bá rí èèyàn gbọ́dọ̀ máa là kéèyàn tó tọrọ ọmọ. nítorí sọ́fọ̀ ọlọ́dẹ̀ẹ́rẹ́ bá ká ìbọn kó sọ́fọ̀ òun pa àgùn rẹ̀ kí ẹ bá tọ̀ ẹran onídẹ̀rùn máa ń dà ẹran onídẹ̀rùn má dàrún lórí burúkú wọn ọ̀dájú ọmọ ńlá wọn bí ọmọ ṣe máa dájú títí rẹ̀ jẹ́ sọ́fọ́ ṣé wọ́n sọ wáyé jáde náà lẹ́ẹ̀kan ṣàláwá àwọn pẹrẹntì rẹ̀ ṣàláwá àwọn ojúlẹ̀ o wọn nẹ́kọ́ mọ́ 200 kí n ṣe fẹ́ sọ́fọ́ ọmọ màtà nìyẹn kí n bá gbá màtà nìyẹn mo lè lù wọ́n pa kí n sọ́fọ́ madam it's not a good idea àwọn pẹrẹntì rẹ̀ drop ṣùgbọ́n kí n sọ́fọ́ kọ́ máa fẹ́rẹ́ sẹ́rìn bọ̀ wọ́n ṣe ń ṣe yẹn wọ́n sọ́fọ́ kẹ́rà àyè mi à kó sì mi plan inú rí kí n rọ ọ̀rọ̀ mi mo ní làwọn àwọn ojúlẹ̀ sódò yẹ ọmọ yẹn dájú ó dájú. jẹ́ sọ kọ́tọ́ fún ọ jẹ́ ká máa wò ó torí bẹ́ẹ̀mí sí ń wo màdámù yìí ṣé èyí ti pé bóyá wọ́n ti ní orí wọn ò fi bẹ́ẹ̀ pé torí pé ẹni tó bá ní làákàyè ò lè mọ̀ wà bí wọ́n ti ń wà. bẹ́ẹ̀ ṣe lọ wọ́n ní káwọn ọmọ mi àti dáàdì náà kí wọ́n lápò láì sínú dáàbò. you see bóyá sọ fún ọmọ orí gbalẹ̀ mi tí wọ́n sọ fún kó má ṣe sọ fún ní kékeré wọ́n bí wọ́n sórí ọ̀kadà wọ́n wá ṣe kiri ọjà bọ̀ gbígbà lẹ́rùn dẹ̀ fún ohun rẹ̀ má fẹ́ tirẹ̀ kó ṣe mi pín ní sọ́fọ́rùn má ṣe mo lè lọ sí Tommy Lambridge kí wọ́n wá àwọn lọ akọ bẹ̀sọ̀dọ̀ nígbà àméjèèjì ṣàkúrẹ́ yẹn ẹ̀yin méjèèjì lẹ́jọ́ máa lọ. wọ́n máa fáyé mi sílẹ̀ mo lè Jésù kú rẹ níyà. orí àgbélébù Jésù kú sí inú omi ni wọ́n fẹ́ kú sí. mo lè bọ àwọn mo yẹ mo jà lọ. mo lè bọ yẹ mo jà lọ. èmi náà sàṣọ náà pé nígbà táwọn màmá dé pé wọn àtẹlẹ yín wọlé àti pé màdàmú ò sí ní wà bẹ́ẹ̀ èyí ò lè máa lọ adúrú sáwúrò dẹ́wọ̀n kó mọ̀ sí wà o. lọ́nà ẹ̀sìn. tí ò rí sáwúrò dẹ́wọ̀n ọ̀dọ́ wọn ni. nísàlẹ̀ Òkèlè tó bí ẹ̀ ti dé bẹ́ẹ̀. tí àwọn màdàmú tí wọ́n bá fẹ́ wọ mọ́tò báyìí nígbà míì kí ni sáwúrò dẹ́wọ̀n máa pariwo ní chẹkẹrẹchẹ. oríṣiríṣi kọ́lọ́ ló lò.
ṣe kọ́kọ́ ṣé ní ọmọ ọkọ tó gbọ́dọ̀ rẹ̀ kílámàsì yóò gbẹ́ ìrìn wá ẹ̀ ìdí náà bẹ̀rẹ̀ sùn bọ̀. ṣé kílámàsì ó gbá. olórí burúkú ni wọn ò fojú kan rí rẹ. èmi mọ̀ sọ́wọ́ ọlọ́run láìkì tẹ ó kàn sọ pé ìwà burúkú lè wà náà ọmọ àdàmú ọlọ́run.